Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Alhamdulillahi Rabbil Alamin. Ṣé ẹ rí fídíò yìí extract ni from fídíòsì méjì Madam Yinka TNT. Bẹ́ẹ̀ tèmi kí n tó continue fídíò ni mo mean. Ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bóyá ẹ mọ arábìnrin yìí. À ń pè ní Modúpẹ́ Tèmítọ́pẹ́ Adébísí ìyá Michael. Ó lọ school St Andrew College Ọ̀yọ́ 2024. Ẹ tèmi mò ń wá yes sincerely mi ò mọ̀ bóyá ó ń gbọ́ àbí èèyàn kan wà ń tà ń bẹ̀ yẹn tó lè bá mi locate arábìnrin yìí. Modúpẹ́ Tèmítọ́pẹ́ Adébísí ìyá Michael or mọ́mí Michael. Ó lọ school St Andrew College Ọ̀yọ́ 2004. Anybody with information about her, ẹ jọ̀ọ́ ẹ bá mi contact Hajia tó jókòó yìí. Ẹ bá mi contact Hajia tó jókòó yìí lórí WhatsApp number tí máa kọ sí comments. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí tèmi ṣàlàáfíà nílẹ̀ kan sí. Akóǹgbẹ Yinka TNT, Madam Yinka TNT. Mo fẹ́ fi fídíò yìí address yín. Ó ní fídíò kan tẹ́ ṣe. Tẹ́ bínú tán. Yes, mo dẹ̀ mọ reason tẹ́ fi bínú yẹn because even me mo ń go through same. But nígbà míì tí mo bá ti sọ pé Ọlọ́run ò má jẹ́ n bínú, Ọlọ́run sì máa ń yọ ìbínú kúrò ní ọkàn mi. Hypocrite àwọn èèyàn pọ̀. Yes, hypocrisy wọn pọ̀. Pé kíyàn rí òótọ́ kó ní òun fẹ́ sọ, wọn è fẹ́. Ìdí fídíò tẹ́ fi jáde nìyẹn. Ẹ kó gbogbo wa pọ̀. Ẹ kó gbogbo wa pọ̀. Ẹ kó gbogbo wa pọ̀. Pé irú àwẹ̀ wo là ń gbà kìnìkan like seriously mo nífẹ̀ẹ́ yín ju pé mi lè repeat ọ̀rọ̀ náà. Mo nífẹ̀ẹ́ yín mi lè repeat ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ bí mo ṣe nífẹ̀ẹ́ yín sí. Because I didn't come here pé to add to the injury on ground. Yinka TNT wàláì tàláì. Wàláì. I like you. I love you. Ṣé ẹ rí statement yẹn tẹ́ fi attack gbogbo mùsùlùmí òdodo pẹ̀lú àwẹ̀ tá ń gbà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ fi style mo fẹ́ kẹ́ jáde wá kẹ́ cover it up. Kẹ́ cover it up my dear. Ṣé ẹ rí àwa mùsùlùmí yẹn ẹ bá wo Yinka TNT ẹ rí pé àwa gan là ń wo fídíò yín jù. Àwa gan là ń wo fídíò yín jù. I'm not even talking about myself. Ẹ̀yin ẹ lọ cross check. So directly or indirectly, hypocrisy or extremists, they are still watching. Wọ́n lè pretend bí ẹni pé àwọn ò fẹ́ràn yín, wọ́n fẹ́ràn yín. Tí a bá fẹ́ like tí wọn ò bá fẹ́ràn èèyàn, wọn ò ní wò èèyàn. Either you like it or not, that is just the truth. Wàláì tàláì. Wọ́n sòótọ́ o, wọ́n parọ́ o, wọ́n comment burúkú o, wọ́n fẹ́ràn yín ni wọ́n fi ń wò yín. Ẹ lọ wò dáadáa. Mùsùlùmí has largest percentage nínú àwọn tó ń wò yín. Ẹ bá wa fi style ẹ wá cover ọ̀rọ̀ yẹn fún wa. That statement was harsh. Èmi ní personal issue, personal feelings tẹ́mi fi like Yinka o. Personal, mo ní personal wàláì tàláì, mo ń sì ń bọ̀ wá sọ. Kò tí ì yá. Ẹ̀yin tèmi kò tí ì yá. Kò tí ì yá. She doesn't know. Going down again lórí fídíò Madam Yinka TNT. Fídíò kan wà tí wọ́n ṣe tí wọ́n sọ pé àṣírí òbò gbẹ̀san. Wọ́n ṣe fídíò yẹn. Mo farabalẹ̀ mo wò ó. Mi ò mọ̀ ìgbà tí mo rí title yẹn wọ́n mú wá àwọn YouTube wọ́n mú information yẹn wá fún mi. Mo wá rí title yẹn. Mo wá ní nǹkan kan tí mo rò pé that is what she wanted to say. But ìgbà tí mo máa fi wo fídíò yẹn mo wá rí pé kò kí ń ṣe like nǹkan tí wọ́n fẹ́ sọ nìyẹn. Bẹ̀ síbẹ̀síbẹ̀ náà that particular video yẹn náà mo sì find interest in it. Pé obìnrin kan mi ò lè mú wá síbí báyìí torí ó máa jẹ́ kí fídíò yẹn gùn. But ẹ̀yin tẹ́ ti wò ẹ máa mọ fídíò yẹn. Pé obìnrin kan wọ́n mú story yẹn náà wá ní. Pé obìnrin yẹn sọ story yẹn fún ara rẹ̀ nínú fídíò yẹn. Pé òun bí pé ó jẹ́ obìnrin kan tó like ìbálòpọ̀ ọkọ ẹ̀ ó wá ń ṣe 2 minutes. Ọkọ ẹ̀ wá jẹ́ 2 minute noodles. Wọ́n wá ní ikùn wa máa ń dun arábìnrin yìí. Like it is not exaggerated. It's not an exaggerated thing. Kì í ṣe nǹkan tó wà exaggerated ni pé obìnrin tó like ìbálòpọ̀. Ṣóyé yín kò wá rí ìbálòpọ̀ yẹn dé level yẹn. Inú máa dùn. It may be a kind of imagination, a kind of depression, a kind of stress. Ṣóyé yín ló ń imagine ló fi máa fún nínú stress yẹn. Ẹ má gbàgbé ìbálòpọ̀ náà ìtúsílẹ̀ ní ara painkiller ni. Kíyàn tí wọ́n ṣe ìbálòpọ̀ like 45 minutes tẹ́lẹ̀. Ṣóyé yín kó ti ní boyfriend tẹ́lẹ̀ kó tó fẹ́ ọkọ ẹ̀ yẹn
kó mọ̀ ṣèbálòpọ̀ like 45 minutes kó wá fẹ́ ọkọ yẹn tán torí pé ọkọ yẹn ní owó lọ́wọ́ bákan ọkọ yẹn wá ṣe 2 minutes ó wá jẹ́ ọkùnrin kan tó tiẹ̀ ráyè láti ti take ara rẹ̀ ẹni tèmi ara ló ń fàbọ̀ sí result yẹn máa yọ́lẹ̀ lára obìnrin yẹn result yẹn máa yọ́lẹ̀ gbogbo èyí tí wọ́n bá lòpọ̀ yẹn ní 45 minutes tó máa ń tán gbogbo pains tí wọ́n gbójú gìjìgìjìgìjìgì tó jẹ́ pé tó náà bá dìde pé kó lọ wẹ̀ bá ara rẹ̀ máa tù ní kò wá sí yẹn mọ́ so ó máa dì sáàrin kan èyí tí mo sọ fún yín with full evidence ni mo fi ń sọ fún yín o with full evidence bákan náà ká bá sọ pé obìnrin ti ń ṣàṣepọ̀ kò wá ṣe mọ́ tó yẹ yín ó máa rí bẹ́ẹ̀ fún ibi tára yẹn máa ń túdé tó máa ń jáde ní ìbálòpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ṣe tó wá di pé kò ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ó máa yọ sílẹ̀ ó dàbí kéèyàn máa ṣe sáàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò wá ṣe mọ́ ṣe mọ̀ pé ara yóò fẹ́ dì síbì kan ó ń ṣẹlẹ̀ lóòótọ́ it's not an exaggeration but ibi táwọn ò mọ̀ lọ wọn ò wá ní sọ fún wọn the correct thing tó yẹ kí wọ́n sọ fún wọn orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ ọkọ rẹ̀ inú yẹn ti ń ṣẹlẹ̀ sí abẹ́ ti ń kẹ́ àbí ikùn ti ń kẹ́ àbẹ́yìn ti ń wẹ́ nítorí pé kò sí enough ìbálòpọ̀ tó ti use mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé òun wá ní pé kó wá lọ́mọ ìyàn lè ń ta ìyẹn ò dáa ìyẹn is the worst option ọkọ rẹ tó jẹ́ pé òun ló ń ṣe gbogbo ẹ̀ fún ẹ o lè wá fẹ́ ẹ̀mí kúkúrú fún infection lè wáyé oríṣiríṣi kan lè wáyé ìwọ gan lè dá ẹ̀mí rẹ légbodò ẹ mọ́ sọ yí pé ajé àṣewáàzì wá sí kọ́ àwa ṣe ìbálòpọ̀ dáadáa yẹn òun wá ní pé kó lọ́mọ wá ìyẹn tó mọ̀ jì ẹ́ níbẹ̀ yẹn bó o ní rárá there's still plenty things you can do tó bá nífẹ̀ẹ́ ọkọ rẹ yẹn dáadáa òun náà ni mo ṣe fídíò yẹn jọ yẹn pé okay báwo ló ṣe máa ń dun ọkùnrin sí èèyàn bíi méjì ti WhatsApp mi pé ajá ní òun ò mọ tẹlòmí o tí wọ́n bá ń fẹ́ yàwó òun ó dàbí ẹni pé kí wọ́n gbẹ̀mí òun ó bẹ́tà ju pé kóun wá mọ̀ pé lágbájá báyìí kóun tún wá mọ ọkùnrin yẹn ó yà àfi kéèyàn kan yá kúrò ní environment fúnra wọn tó bá ní òkè ó pọn dandan kóun forgive obìnrin yẹn tó bá pọn dandan pé kóun forgive obìnrin yẹn bèlè tèlé òun tẹ̀lé fẹ́ rí obìnrin yẹn àtọkùnrin yẹn pé is better tó wá sọ wípé ẹni dandan o obìnrin yóò mọ wá bí o tó láti ní òun mọ wà ibi tó obìnrin yẹn wà ó better gan kó kàn lọ ibi tó wọ́ọ̀sì dé fún àwọn ọkùnrin mí nìyẹn àwọn ọkùnrin míì wọn ò fẹ́ kẹ́nìkan bá wọn dóyàwó wọn ẹ̀yin obìnrin ẹ mọ́ gbọ́ ó ti márì èèyàn kan wá lọ ń jí ẹ like ó bẹ́tà àwọn ọkùnrin kan ní ó bẹ́tà kí wọ́n pa wọn èèyàn kan ní ó bẹ́tà kí wọ́n nà kí wọ́n wúndù wọn kí wọ́n fún un lẹ́sẹ̀ lójú olùwọ́ wá ń ṣe willingly nítorí pé ọkọ rẹ̀ ń ṣe 2 minutes there is a way you can work it out there is a way you can work it out sọ fún ọkọ rẹ̀ yẹn busy ó dẹ̀ lè ṣeé ṣe pé ìwọ gan wà lára àwọn tó kó bọ́kọ ẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ fọkọ yín jẹ ìyàwó yẹn lè wà lára àwọn tó ń kó bọ́kọ lórí nǹkan tí wọ́n bá ọkọ ṣe wọ́n á da magi sọ́bẹ̀ ní mìnìmìnì mo sọ nípa magi kan níjọ́wọ́ sachet magi yẹn tẹ́ bá dà sínú omi fẹ́ràn ẹran yẹn ó wíìkì dé ni 10 cubes of irú ẹ mọ̀ ṣì mí gbọ́ mò ń pe gbogbo wọn ní magi ni seasoning ni mò ń tẹ̀ra ti sọ seasoning kan wà ní sachet ni tó bá dà sómi fún ẹran yẹn ó máa wíìkì ni ó máa wíìkì 24 hours seasoning kan wà cubes ni tẹ́ bá lo 10 ṣóyẹ yín ọkùnrin is equivalent to that ọyọ kan sachet yẹn ọkùnrin ó wíìkì ni irú ẹ̀ lẹ́yìn kó fi ṣe ewédú kan ṣe gbẹ̀gìrì ṣe ewédú 5 cubes ṣe gbẹ̀gìrì 7 cubes ṣe ọbẹ̀ ata 15 cubes ṣe ráìsì 20 cubes ọkọ̀ yẹn ti kú tán ni ó ti kú tán ẹ̀yin obìnrin ńlẹ̀ ń fà àti my dear wàá mu tí kò tó jáde tíì àti bọ́tà àti ṣúgà àti mílìkì ta ló sọ fún ẹ pé èjì ọkọ rẹ sì nídìí irú àwọn kan bẹ́ẹ̀ èjì ọkọ rẹ ò nídìí irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà lẹ́ ń fà pẹ̀lú àwọn kan tẹ́ ń fún wọn jẹ Mádàyínká TNT ó dẹ̀ sọ nínú fídíò yẹn àwọn nǹkan míì náà tó lè fà á èjì lè fà á medication tó kọ́ ń lò lè fà á wàhálà ọkọ stress level cortisol level ó lè fà á àmọ́ èmi wá ń sọ nísìn if that person is available instead tó fi lọ́mọ gbóúnjẹ ọkọ rẹ̀ fọlọ́ngbò jẹ bóyá tẹ́ bá try ups on point by 2 ọlọ́run lè gbàkóso tẹ́ bá try apps on point by 2 ọlọ́run lè gbàkóso one of Mádàyínká customer tíyàwó arábìnrin ọkùnrin yẹn máa ń pè tí ọkùnrin yẹn máa ń pè ní wọ́n wá solution òun àti ìyàwó rẹ̀ máa ń wá solution gidigidi ọlọ́run dẹ̀ ṣe ó dẹ̀ lo apps mi alhamdulillah ìyàwó rẹ̀ wá ń sá ẹ̀rí pé ọ̀rọ̀ yìí mo ti sọ bí ẹ̀mejì àbẹ́mẹ́ta ìyàwó rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní sá tó ń time table èmi ò sọ ilé torí product mi èmi ń sọ pé mọ́ gbóúnjẹ ọkọ rẹ̀ sólóńgbò jẹ kò lè pa ẹ́ tẹ́ wá mọ̀ pé ẹ̀ lè ra apps and you are confused on what to do kọ́kọ́ rẹ̀ kó wá bó ṣe máa flush tó bá flush kó máa gún jẹ̀dí nìkan kẹ́ wá stop gbogbo bẹ́dẹ̀mẹ́dẹ̀ yes ìwọ tó bá ń sọ́fà irú kan bá ọkùnrin premature ejaculation make sure pé òun free gbogbo system ẹ̀ mọ̀ jẹun tó ní digest máa free system ẹ̀ mọ̀ dẹ̀ máa jẹ oúnjẹ tó ní digest ìwọ tó sọ́fà premature
yàgò fún búrẹ́dì, ó máa tún máa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó má mọ̀ ṣiṣẹ́ dáadáa. Ẹ ṣọ́ra fún oúnjẹ tó kì í digest, tó ní jẹ́ kí èèyàn lọ toilet, ara máa wá wúwo. So many things lè fà á, I'm telling you, so many things. Tó bá ẹni tèrè já reduce MB, I'm telling you, wàá rí solution. Then ìwọ obìnrin, ẹ wá wà káàbàtọ̀, ẹ wá rí solution o. Ẹ dẹ̀ kọ̀, ẹni ẹ̀pẹ̀ ọ̀pọ̀ ń bá ètò ẹ̀pẹ́ anybody nítorí pé kí ni wọ́n ti poison mind yín about apps. Ẹ fẹ́ lo apps kankan. Maybe ẹ ti lo àwọn mìíràn kò ṣiṣẹ́ fún yín, ẹ ti lo tiwa o, you understand? Ẹ wàá mọ ìwọ obìnrin, níṣẹ́ tí wàá fi gbóúnjẹ ọkọ rẹ̀, because ó ń bí mi nínú. Ọkùnrin alálùbáríkà nítorí pé ó ń ṣe 2 minutes, ó dẹ̀ lè mọ̀ jẹ́ fọ̀tẹ̀, ó wá ń gbóúnjẹ rẹ̀, ó wá ń gbé lọ fọlọ́ngbò jẹ. Ìyẹn gan ló máa bínú sí tó bá gbọ́. Ìyẹn gan ló máa lè pa á. Ìbínú yẹn lè pa á. Àbà, ó lè pa á. Àwọn tẹ́ lọ ń bá ta yẹn náà, àwọn náà lè pa á. Ìwọ obìnrin, exercise. Mo ní I'm saying this from experience. Exercise fi tú ara rẹ ká. Kó dẹ̀ mú oògùn alálùbáríkà tiwantiwa tó máa release pains fún ẹ. That is it. Exercise ló kù. Ìwọ tó bá fẹ́ràn ọkọ ẹ̀ tí ọkọ rẹ̀ bá kí ń jí ẹ dé level tó fẹ́, exercise ni o. Wá exercise mọ́ ni o. Mo wá fẹ́ fi kún kí n tó lọ. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fi pé lumps wà nínú ọyàn yín, tẹ́ dẹ̀ rí ọkọ láti bá yín ṣe the necessary things like exercise. Mo sọ fún yín nípa black powder. Mo dẹ̀ sọ fún yín nípa powder yẹn kẹ́ tán sínú castor oil, kẹ́ máa fi ṣe massaging upwards every day, láàárọ̀ lálẹ́. Kò ju ọ̀rọ̀ náà ojú bẹ́ẹ̀ lọ lẹ́ni o. Ẹ̀yin ti tèmi, I come in peace. Fídíò yìí ní ṣókí ni mo sọ, ó ṣeéṣe kí tí wọ́n á ṣe lẹ́ǹtì rẹ̀ níjọ́ mi. Bye for now.